أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إن شاء الله عز وجل إليني الدرس 18 التي نترى شهر رمضان آداب وأحكام. إليني دانلكو إلا كجديني يوغون في نمبر 18 nínú tírà eléyìí tí a dárúkọ yìí tá ti ń kọ́ra wa nípa àwọn ìdájọ́ àti àwọn ẹ̀kọ́ eléyìí tó wà fún oṣù Ramadan, oṣù alápọ̀nlé. Ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó rí kọjá, àfa awọnú àlàyé nípa man yubahu lahumul fitr, àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn láti túnu nínú oṣù Ramadan láti má gbàwẹ̀. So a kà fúnra wa, a kà fún wa pé àwọn ẹni yìí, àwọn mẹ́fà yìí náà ni wọ́n. Àwọn mẹ́fà ni wọ́n. Ẹni alákọ̀ọ́ òun náà ni al-marid, aláàrẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni al-musafir al-musafir. ẹlẹ́ẹ̀kẹta òun ni ar-rajulu al-kabir. So lẹ́yìn náà ni al-mar'atu al-ajuz, lẹ́yìn náà ni al-hamilu, lẹ́yìn náà ni al-murdi'. Àti ṣe àlàyé nípa al-marid, àwọn ìdájọ́ aláàrẹ̀ àti ààwẹ̀ rẹ̀, bó ni ó ṣe máa gbà, bó ni ó ṣe san padà tí ó bá gbà nínú oṣù Ramadan, àti pé tó bá ti rọ́jú tó gbà, kí ni ìdájọ́ ààwẹ̀ náà. àti ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó rí kọjá. Walhamdulillahi rabbil alamin. So lẹ́yìn náà fáwa ní al-qismu thani, ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn láti má gbààwẹ̀ Ramadan. òun náà ni al-musafir. القسم الثاني ممن يباح لهم الفطر المسافر. ìpín kejì nínú àwọn tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wọn láti má gbààwẹ̀ Ramadan, òun náà ni al-musafir, onírìn àjò. onírìn àjò. afáwa ni wa yata'allaqu bil-musafiri iddatu masail. wa yata'allaqu bil-musafiri iddatu masail. wọ́n ní àwọn alámọ̀ríkà tó ní í ṣe pẹ̀lú al-musafir, onírìn àjò. bó ni ààwẹ̀ rẹ̀, bó ni ó ṣe rí. afáàní al-ula, al-mas'alatu al-ula, alámọ̀rí alákọ̀ọ́kọ́ nípa al-musafir, ààwẹ̀ rẹ̀, òun ni pé ibahatul fitri lil-musafir. ibahatul fitri lil-musafir, ṣíṣe ìtúnulẹ́tọ̀ fún onírìn àjò. ṣíṣe ìtúnu mímágbààwẹ̀, ṣíṣe lẹ́tọ̀, ṣíṣe ní tó tọ́ fún ẹni tó jẹ́ onírìn àjò. ilẹ̀ rí rẹ̀, kí ni nǹkan tó tọ́ka sí. afáàní qad dalla al-kitabu was-sunnatu wal-ijma'u ala ibahati al-fitri lil-musafir. al-kitab ya Qur'an, tírà Allah subhanahu wa ta'ala, àti sunna nabi sallallahu alayhi wa sallam tó lálàáfíà, àti àpẹnupọ̀ àwọn mùsùlùmí, àpẹnupọ̀ àwọn olùmọ̀. àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ń tọ́ka sí pé wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún onírìn àjò láti túnu, láti má gbààwẹ̀. wọ́n ní amma dalilul kitab,
ìwárí ẹ̀rí láti inú al-Qur'an faqawluhu ta'ala òun ni ọ̀rọ̀ Allahu ta'ala àràgà tó ní faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. ó ní ẹnikẹ́ni nínú yín tó bá jẹ́ aláàárẹ̀ tó sick aw ala safar àbótiẹ̀ ó wà lórí ìrìn àjò fa'iddatun min ayyamin ukhar ẹni pé kó túnu kó sì gbà àbí tó tí wọ́n bá wá túnu tí wọ́n gbààwẹ̀ tí wọ́n bá túnu tí wọ́n gbààwẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n dá padà láwọn ọjọ́ mi kí wọ́n tú àwẹ̀ yẹn san ní àwọn ọjọ́ mìíràn. sọ́wárí pé lẹ́yìn ó fi rìnlẹ̀ pé ó tọ́ fún rẹ̀ níbẹ̀ láti túnu láti wá san padà lọ́jọ́ mi. so lẹ́yìn náà afáàní wa amma dalilu sunnah ẹ wàá rí láti inú sunnah fama akhrajahu at-Tirmidhi bi sanadin sahih. òun ni tí al-imam at-Tirmidhi rahimahullah tí wọ́n gbé jáde pẹ̀lú chain tó lálàáfíà من حديث أنس بن مالك إنه حديث أنس بن مالك الكعبي رضي الله عنه عن النبي صلى الله عليه وعلى آله وسلم أنه قال وقال ترى النبي صلى الله عليه وسلم في يوصيك إن الله تعالى وضع عن المسافر الصوم وشطر الصلاة وعن الحامل والمرضع الصوم أو الصيام وعن الحامل أو المرضع الصوم أو الصيام. So Anas ibn Malik al-Ka'bi radiyallahu anhu ní pé Ànábì sallallahu alayhi wa sallam sọ pé dájọ́ Allahu ta'ala rẹ̀gà ó ti gbé kúrò fún onírìn àjò ó gbé kúrò fún onírìn àjò as-sawma ààwẹ̀ ó mú ààwẹ̀ kúrò fún ó ṣàmójú kúrò fún bí ààwẹ̀ pé ó má gbààwẹ̀ ó san padà lọ́jọ́ mi. wa shatara as-salah àti apá kan ìrun rẹ̀ apá kan sọ̀látẹ̀ yẹ bá ṣe mọ̀ kí al-musafir yóò ṣe qasr yóò di irun kùn àwọn ìrun olóko mẹ́rin yóò kì í ní méjì méjì dhuhr asr isha tó ìtumọ̀ kí wọ́n ṣe wad'u shatru as-salat fún iná ilé wọ́n gbé apá kan nínú sọ̀látẹ̀ rẹ̀ wọ́n mú kúrò fún láti fi ṣe takhfif fún láti fi mú nǹkan fúyẹ́ fún. wọ́n ní wa 'anil hamil anabi sallallahu alayhi wa sallam ní pé allahu subhanahu wa ta'ala ó tún mú kúrò fún olóyún awil murdi' tàbí ẹni tó ń fọmọ lọ́yàn kí ló gbé kúrò fáwọn as-sawma awi siyam ó mú ààwẹ̀ ó mú kúrò fún àwọn náà ẹni pé kí wọ́n má gbààwẹ̀ nínú oṣù Ramadan kí wọ́n ṣe kíni kí wọ́n san ìtanràn kí wọ́n ṣe fídíà gẹ́gẹ́ bí yóò ṣe padà wá nínú ìdájọ́ àwọn méjèèjì yẹn olóyún àti ẹni tó ń fọmọ lọ́yàn insha Allahu ta'ala. lẹ́yìn náà fáwa ni wa amma al-ijma' ìwárí ijma' àpẹnupọ̀ àwọn olùmọ̀ lórí nǹkan yìí wọ́n pé faqala an-Nawawiyyu fi rawdati at-talibin al-imam an-Nawawi rahimahullahu ta'ala inú tírà wọn rawdatu at-talibin wa 'umdatu al-muftin wọ́n ní fal-maradu was-safaru mubihani bin-nass wal-ijma' wọ́n ní àárẹ̀ ní àti ìrìn àjò àwọn méjèèjì ní wọ́n máa ń fún yàn ní àǹfààní láti ṣe láti túnu wọ́n máa ń fún yàn láǹfààní láti túnu láti má gbààwẹ̀ so bin-nassi pẹ̀lú pé an-nassu al-Qur'an àti sunna ń tọ́ka sí nǹkan yìí bákan náà àwọn olùmọ̀ náà tó wá panu pọ̀ lórí ẹ̀ ẹnu wọn kò lórí rẹ̀. wọ́n ní wa qala ibn Qudamata fi al-Mughni ibn Qudama rahimahullah inú tírà àwọn al-Mughni wọ́n ní للمسافر أن يفطر في رمضان وغيره بدلالة الكتاب والسنة والإجماع wọ́n ní ó tọ́ fún onírìnàjò ó tọ́ fún onírìnàjò ó túnu nínú Ramadan àti àsìkò mìíràn tí í ṣe àsìkò Ramadan náà kó má gbààwẹ̀ ó tọ́ fún pẹ̀lú ìtọ́ka láti inú al-Qur'an láti inú sunna àti láti inú àpẹnupọ̀ àwọn olùmọ̀. وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى في مجموع الفتاوى شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى في مجموع الفتاوى وني الفطر للمسافر جائز باتفاق المسلمين كي ونيوني أجو كتونو كما قباوه إن كاتطاني بلو أقبنو قام مسلمين سواء كان سفر حج أو جهاد
aw tijara, yálà ó travel nítorí pé ó ń lọ sí hajj ni, àbó lọ ṣe jihad lọ jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala, àbó jẹ́ travel nítorí pé ó fẹ́ lọ rajà, ó fẹ́ lọ ṣe business pé ìlú báyìí láti máa ń rajà nínú àwẹ̀ àtọjà ọdún, so wọ́n fẹ́ travel lọ́jọ́ kan nínú Ramadan. Irú onírìn àjò bẹ́ẹ̀ ó fẹ́ travel nítorí kíni, nítorí business, nítorí ajáàmù yìí, ó tọ́ fún kó ṣe kíni, kí ó túnu kó máa gbààwẹ̀. aw nahwi dhalika min al-asfari allati la yakrahuha Allahu ta'ala, àbáwọn eléyìí tó bá ti wá tún jẹ́ eléyìí nínú àwọn ìrìn àjò tó kí Allah subhanahu wa ta'ala kò kórìíra rẹ̀. wọ́n ní wa qala aidan, Ibn Taymiyyah rahimahullahu ta'ala tó sọ pé wa yajuzu al-fitru lil-musafiri bi-ittifaqi al-ummah, ó tọ́ kí onírìn àjò kó túnu kó má gbààwẹ̀ pẹ̀lú àpẹnupọ̀ àwọn àlùmọ̀ yìí. sawa'un kana qadiran ala as-siyami aw ajiza, yálà ó lágbára láti gbààwẹ̀ ni, tó bá tiẹ̀ sọ pé òun fẹ́ gbà ó lágbára àbí kò tiẹ̀ lágbára, ó kàn wọ́n ká Allah subhanahu wa ta'ala ó ṣe rukhsa fún mi, ó fún mi ní ìyọ̀ǹda láti má gbààwẹ̀, so kí n má gbà, yálà ó lágbára ni àbí kò lágbára, ó kàn wọ́n pé òun fẹ́ gbà nítorí ti jẹ́ onírìn àjò. wa sawa'un shaqqa alayhi as-sawmu aw lam yashq, àti yálà àwẹ̀ ó lé lórí rẹ̀ ni àbí kò tiẹ̀ lé. haythu law kana musafiran fi adh-dhilli wal-ma' wa ma'ahu man yakhdimuhu jaza lahu al-fitr wal-qasr. so lójú pọ́nà yìí pé tó bá yẹ pé ó ń travel ní inú òjì, nínú omi àbí lórí omi, so kì í pé bóyá òòrùn rán, so omi dẹ̀ tún wà ní tòsí àbí pórí omi ni wọ́n ti ń travel. wa ma'ahu man yakhdimuhu, ẹni tó dẹ̀ ń ṣe bọ̀ yìí sìn ó wà pẹ̀lú rẹ̀, bí ó lọ́mọ ọ̀dọ̀ lọ́dọ̀, ó léèyàn lọ́dọ̀ tẹ́ pé ogun tó bá fẹ́ yóò ṣe fún un, lọ́ba mú nǹkan báyìí wá, omi ti sán lọ́dọ̀ mi bá mi bomi wá, so wọ́n á fún ní nǹkan náà. so pé tó bá yẹ pé èrò travelling téèyàn ń travel báyìí ló ṣe rí, báyìí náà ló ṣe rí, kí gbogbo nǹkan rọrùn fún yàn, kí epo rún mú jù, kí pé bóyá ilẹ̀ wa gbẹ, so kí pé èèyàn rí gbogbo nǹkan téèyàn fẹ́. àfààní jaza lahu al-fitr wal-qasr, ó tọ́ fún rẹ̀ níbẹ̀ kó ṣe kíni, kó ṣe fitru, ó túnu, ó dẹ̀ tún ṣe kíni, kí ó dí sọ́láàtì kù, ó tọ́ fún kó dí sọ́láàtì náà kù. so bí eléyìí bó ṣe rí iná nìyí. so lẹ́yìn náà àfáwà sọ wọ́n ní al-mas'alatu ath-thaniya, alámọ̀rí ẹlẹ́ẹ̀kejì ni pé haddu safari al-mubihi lil-fitr, kí ni gbèdéke ìrìn àjò tó máa ń ṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti ṣe kíni, láti túnu nínú Ramadan. àti rí nísìn pé ìrìn àjò ní ó máa ń mú yàn túnu nínú Ramadan, àbí tí wọ́n bá jẹ́ onírìn àjò èèyàn máa ṣe kíni, èèyàn lè túnu, èèyàn lè má gbààwẹ̀, èèyàn máa san padà ní ọjọ́ mi. faman kana minkum maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhar. àfọwọ́ afẹ́ ṣàlàyé gbèdéke eléyìí tó wà fún aláwẹ̀ àbónírìn àjò, tó yẹ pé irú gbèdéke yìí, haddu yìí, so distance yìí tó bá travel distance báyìí, ìgbà náà ló lè ṣe kíni, ló lè túnu tí ò ní gbààwẹ̀. wọ́n ní al-musafiru alladhi yajuzu lahu al-fitr, onírìn àjò tó tọ́ fún láti túnu láti má gbààwẹ̀, onírìn àjò tó tọ́ fún rèèyàn bẹ́ẹ̀ láti má gbààwẹ̀, huwa al-musafiru safaran tuqsaru fiha as-salat, òun lẹni tó bá ń ṣe ìrìn àjò ní ìrìn àjò kan tí pé a máa ń ṣe kíni, a máa ń ṣe qasru salati níbẹ̀. ìrìn àjò tó pé tí yẹn bá travel, irú travelling bẹ́ẹ̀ ó tọ́ fún rẹ̀ níbẹ̀ láti ṣe kíni, láti ṣe qasru. afáàní wàhíyà 84 kìlómítà, òun sì ní 84 kìlómítà, tí yẹn bá travel 84 kilometers, so irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ òun ló lè ṣe kíni, ló lè túnu, ló lè má gbààwẹ̀. so bákan náà irú ẹni bẹ́ẹ̀ ni travelling rẹ̀ yóò mú kí qasru, yóò mú dí sọ̀láàtì olóko mẹ́rin, yóò mú dínkù sí olóko méjì. afáwa ni waqad dhahaba ila hadha al-qawl jumhuru ahli al-ilm, wọ́n ọ̀pọ̀lọpọ̀ náà olùmọ̀
ló lọ síbi ọ̀rọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ náà olùmọ̀ náà ni wọ́n lọ síbi ọ̀rọ̀ yìí, so gẹ́gẹ́ bí àwọn al-Malikiyya, ash-Shafi'iyya, al-Hanabila, so àtàpá kan náà àwọn salaf, bákan náà Abu Yusuf nínú àwọn al-Hanabila, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà Ibn Baz rahimahullah ta'ala, Sheikh al-Allama Abdulaziz ibn Abdullah ibn Baz rahimahullah ta'ala, so in tí àwọn náà ṣe ikhtiyari náà ní ilé. So al-haqiqa wọn ni pé a máa ní waqfa kékeré lórí ilé. A ní kararo díẹ̀ lórí mas'ala yìí. A ní kararo lórí rẹ̀. So pẹ̀lú pé in tí àfáà tí wọ́n mú wáyé, kankan tí a ń bùkátà láti sọ àlékún lórí rẹ̀ ni. So torí pé mas'ala yìí gẹ́gẹ́ bí wọ́n sọ pé ọ̀rọ̀ jumhuru ahlil ilmi náà, àwọn tó pọ̀jù nínú àwọn olùmọ̀ ni wọ́n sọ. So nǹkan kan tí a ń bùkátà láti mọ̀ ni pé tí wọ́n bá sọ pé mas'ala kan àwọn jumhuru wà lórí rẹ̀, ó túmọ̀ sí pé ẹ̀rí wà pẹ̀lú wọn. Ó túmọ̀ sí pé gbogbo mas'ala, gbogbo alámọ̀rí tí jumhuru wọ́n bá lọ síbẹ̀, ẹ̀tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ bá lọ síbẹ̀, òun náà wà ní ẹ̀rí support láti inú al-Qur'an àti sunnah nabi sallallahu alayhi wa ala alihi wa sallam. Torí eléyìí, òun láfi wá mú wa wípé àwọn olùmọ̀ míì náà tí wọ́n pọ̀, so wọ́n lọ síbi pé qasru nìyí, ní tí wọ́n pè ní qasru fún salati, torí pé wọ́n ti lọ nǹkan yìí máa qasru nísìnyí, wọ́n ti gbé kúrò bí Ramadan lásán àbí al-fitru kátúnú fóṣù Ramadan lásán, wọ́n ti lọ máa qasru as-salah. So òun náà sì ní pé kí ni qasru nìyí, a gbọ́dọ̀ rí 84 kilometers traveling ká tó ṣe kí ni, ká tó lè ṣe qasru. So tábà irú nǹkan yìí náà dẹ̀ ni èèyàn lè ṣe kí ni èèyàn lè túnú nítorí ẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ mi tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ lọ́dọ̀ pé insha Allahu ta'ala òun ni ọ̀rọ̀ tí ó lálàáfíà gẹ́gẹ́ bí a ṣe mú wa bi'idhnillahi ta'ala. Òun náà ni pé qasru ni anything tó bá ti ń pè ní safar, tó bá ti ń pè ní traveling, òun ni ẹ̀ ti lè kí qasru, yálà ogun ni àbúkúrú, kò dẹ̀ ní gbèdéke kankan, kò ní gbèdéke kankan. So eléyìí òun ni ọ̀rọ̀ al-Zahiriyya, òun lọ̀rọ̀ al-Zahiriyya. So Dawud al-Zahiri àti àwọn tí wọ́n tẹ̀lé madhhab wọn gẹ́gẹ́ bí Ibn Hazm al-Andalusi rahimahullahu ta'ala. So òun náà wá ní ọ̀pọ̀lọpọ̀ náà olùmọ̀ náà gẹ́gẹ́ bí Ibn Qudama nínú tírà wọn al-Mughni. So in tí àwọn náà sọ iná ni eléyìí, táwọn náà sọ iná eléyìí. Bákan náà Ibn Taymiyyah rahimahullahu ta'ala àti Ibn al-Qayyim àti al-Imam ash-Shawkani àti al-Imam ash-Shinqiti rahimahumullahu ta'ala, bákan náà Ibn Uthaymin àti al-Albani rahimahumullahu ta'ala. So a mú àwọn ọ̀rọ̀ wá bi'idhnillahi azza wa jal. So Ibn Rushd rahimahullah nínú Bidayatul Mujtahid wọ́n ní wa qala ahlu adh-Dhahir, àwọn ahlu adh-Dhahir ní Dawud al-Dhahiri àti àwọn tí wọ́n wà ní orí madhhab wọn, wọ́n ní al-qasru fi kulli safarin qariban kana aw ba'ida, al-qasru fi kulli safar qariban kan aw ba'ida. Qasru ní níbi gbogbo safar, bí gbogbo traveling lèyàn ti máa ń kí qasru, yálà safar yẹn ó jìn ní àbí ó tiẹ̀ jìn. Traveling tá a fẹ́ travel yẹn bóyá ó tiẹ̀ jìn ní ibi tó jìn gan là ń lọ àbí ibi tó súnmọ́. Al-Imam an-Nawawi rahimahullahu ta'ala wọ́n ní wa qala Dawud sọ yẹn pé Dawud al-Zahiri, so tí wọ́n fi madhabu al-Zahiriyya fi tì sí ọ̀dọ̀ wọn, wọ́n ní pé yuqsaru fi tawili safari wa qasirihi, yuqsaru fi tawili safari wa qasirihi. A máa ń kí qasru níbi safar, ìrìn àjò tó bá gùn àti eléyìí tó bá kúrú. Yẹ́bù ṣàánú al-Majmu' sharhu al-Muhadhab ti an-Nawawi rahimahullahu ta'ala. Bákan Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní wa yajuzu qasru as-salati fi kulli ma yusamma safara. Ó tọ́ ká ṣe kí ni ká ṣe qasru as-salah, ká dírùnkùn níbi gbogbo tó bá ti ń pè ní travel, sawa'un qalla aw kathur, yálà ó pọ̀ ní àbúkéré. wala yataqaddaru adduhu
wala yataqaddaru hadduhu aw yutaqaddaru adduhu. So tó jẹ́ pé kò ṣe kí ni kò ní gbèdéke, kò ní gbèdéke. Wa huwa madhhabu al-zahiriyya, wọ́n ní pé madhhabu àwọn al-zahiriyya ìnáà ní eléyìí. So káṣíẹ̀ tó mọ́rọ̀ àwọn olùmọ̀ yòókù wa, ní tí àwọn olùmọ̀ yìí tán gbára lé òun náà ni pé Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an ní pé wa idha darabtum fil ardi falaysa alaykum junahun an taqsuru min as-salati in khiftum an yaftinakum alladhina kafaru innal kafirina kanu lakum aduwwan mubina. Allah subhanahu wa ta'ala ní tẹ́ bá travel tẹ́ ṣe ní àjò wa idha darabtum fil ard, ad-darbu fil ardi as-safar, tẹ́ bá ṣe ad-darbu fil ard, tẹ́ bá rìnrìn àjò. So kò sí aburú lórí yín, kò sí ntó burú bí kẹ́ ṣe qasru as-salah, kẹ́ dírun yín kù. So tẹ́ bá ń páyà pé kí àwọn ọ̀tá kí wọ́n ṣe kíni, kí wọ́n jálù yín, kí wọ́n kó fìtínà bá yín. So ó lè pé káìdò yìí kò sí ń bẹ̀ mọ́. So kì í ṣe dandan ni pé kọ́ ẹ pé sáfàr tí a ti ṣe qasru òun ni sáfàr eléyìí tó bá yẹ pé kíni tó yẹ ká ń bẹ̀rù ọ̀tá ń bẹ̀ àbí sáfàrù al-jihad rárá. So wajhu dilala bí àyà yìí so ní pé kí ni Allah subhanahu wa ta'ala ó sọ pé wa idha darabtum fil ardi falaysa alaykum junahun an taqsuru min as-salah. Tẹ́ bá travel tẹ́ ṣe ní àjò kò sí aburú kẹ́ ṣe kí ni kẹ́ dín sọ́láàtì yín kù, kẹ́ dín sọ́láàtì yín kù. Yẹn pé kullu darbin fil ardi iná ni gbogbo ìrìn àjò pátá iná ni, kò sí pé tó bá yẹ pé mọ̀sáfà yẹn wá tó báyìí, tó bá wá tó báyìí, kò sí ń bẹ̀, kò sí ń bẹ̀. So nínú sunna nabi sallallahu alayhi wa ala alihi wa sallam láti ọ̀dọ̀ Ya'la ibn Umayyah radiyallahu anhu ó ní sa'altu Umar ibn al-Khattab radiyallahu anhu qultu olóhùn bí Umar ibn al-Khattab òun sọ fún mi pé falaysa alaykum junahun an taqsuru min as-salati in khiftum an yaftinakum alladhina kafaru. وقد أمن الله الناس. wọ́n ní pé òun bí Umar ibn al-Khattab nípa àyà pé Allah subhanahu wa ta'ala ní kò sí tó burú kẹ́ ṣe kíni kẹ́ dín sọ́láàtì yín kù tí ẹ bá ń ṣe kíni tẹ́ bá ń páyà wípé kí àwọn ọ̀tá àwọn kèfèrí wọ́n má ṣe kíni kí wọ́n má kó fìtínà báyìí. wọ́n lọ́hùn sọ fún Umar pé Allah subhanahu wa ta'ala ti fi wá lọ́kàn balẹ̀ báyìí, kò sí pé à ń bẹ̀rù ọ̀tá kankan mọ́ àti ní dáwọ́lá báyìí. فقال لي عمر رضي الله عنه wọ́n ní pé Umar wa ń sọ fún pé ajabtu mimma ajabta minhu, èmi náà ṣe é mọ̀ bí tí wọ́n náà ṣe é mọ̀ ń bẹ̀ yìí, èmi náà ti ṣe é mọ̀ dárí níbi nǹkan tó ń ṣe é mọ̀ ń bẹ̀ yìí, torí pé Allah subhanahu wa ta'ala ní in khiftum májèmílélẹ́ tẹ́ bá ń páyà pé kí àwọn kèfèrí kí wọ́n kó fìtínà báyìí. So Umar sọ pé nǹkan yìí ó ti ṣe òun náà lè mọ̀ rí. fasa'altu rasulallahi sallallahu alayhi wa sallam an dhalik. Ọlọ́run wa bí òjíṣẹ́ Allahu nípa nǹkan yẹn sallallahu alayhi wa sallam bí yẹn ṣe máa ń ṣe náà ilé tí wọ́n bá ní nǹkan tó rú yẹn lójú yóò tọ̀ àwọn olùmọ̀ lọ. A rí pé Ya'la ibn Umayyah nísìnyí tòun náà ṣe kí ni ó tọ̀ Umar lọ láti lọ béèrè gẹ́gẹ́ bí ó ṣe ṣe yẹn náà bí i nǹkan yìí ó ń ṣe mí bákan bákan. Allahu subhanahu wa ta'ala ní fas'alu ahla dhikri in kuntum la ta'lamun, ẹ bi àwọn tí wọ́n bá mọ̀ lẹ́yìn ò bá mọ̀. So Ọlọ́run bí kí ni òun bí anabi sallallahu alayhi wa sallam nípa nǹkan yìí. Faqal anabi wa sọ fún pé sadaqatun tasaddaqa Allahu biha alaykum, sàárà ni Allah subhanahu wa ta'ala ṣe sàárà fún yín pẹ̀lú nǹkan yìí pé kẹ́ máa ṣe qasru níbi salat. Yálà ẹ̀ ń bẹ̀rù àwọn kèfèrí àbẹ̀ bẹ̀rù wọn, Allah subhanahu wa ta'ala ó ṣe sàárà fún yín lórí nǹkan yìí. Faqbalu sadaqatahu ẹ gba sàárà Allah subhanahu wa ta'ala, ẹ má reject ẹ̀. Hadith al-Imam Muslim wọ́n gbé jáde, al-Imam Muslim wọ́n gbé nǹkan yìí wọ́n gbé jáde. Hadith yìí hadith mi látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma wọ́n ní pé sahibtu Rasulallahi sallallahu alayhi wa sallam fa kana la yazidu fi safari an rak'atayn. Ọlọ́run bá Nabi sallallahu alayhi wa sallam òun bá lò gbà, òun bá rìn dáadáa. So tó bá ṣe ìrìn àjò ẹni ìrìn àjò tó bá ṣe kò kí ń lékún
lórí rákà méjì, kò kí ń kí ju rákà méjì lọ. ní pé anabi sallallahu alayhi wa sallam tó bá ṣe ìrìn àjò ó máa ń ṣe qasrun. wa ababakirin wa umara wa uthman kadhalika radiyallahu anhum. so bẹ́ẹ̀ náà wà ní abubakar àti umar àti uthman náà. ó lóun báwọn náà ṣe ìrìn àjò lọ́pọ̀lọpọ̀, báwọn náà ṣe máa ń ṣe nìyẹn, wọn kì í lékún lórí rákà méjì. so hadith ilé alimami al-bukhari wọn gbé jáde pẹ̀lú gbólóhùn yìí. bákan náà alimami muslim rahimahullahu ta'ala àwọn náà gbé hadith yìí, àwọn náà gbé jáde. so ibi tẹ́rì wà níbi àwọn hadith méjèèjì ni pé kíni, so a rí pé hadith yìí ó wà mutlaqa, ó wà mutlaqan, kò sí pé tẹ́ bá ń ṣe ìrìn àjò tó wá gùn tó báyìí, kò sí ń bẹ̀, kò sí ń bí hadith méjèèjì. gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullahu ta'ala mọ́ ìsanu al-Majmu'. so bẹ́ẹ̀ náà wà ní àwọn athar wa lọ wá pọ̀ láti ọ̀dọ̀ àwọn salaf lórí nǹkan yìí, lórí nǹkan yìí. so eléyìí tí máa mú wa bidhnillahi ta'ala ti ibn Umar radiyallahu anhuma, eléyìí tí ibn Abi Shaybah rahimahullah tí wọ́n gbé jáde nínú musannaf wọn, bákan ibn al-Mundhir nínú al-Awsat. so tí ibn Hajar rahimahullahu ta'ala ó sọ pé isnadu rẹ̀ ní ó ṣe kíni ó lálàáfíà nínú Fathul Bari. bákan náà Sheikh al-Albani rahimahullahu ta'ala nínú Irwa'ul Ghalil wọn náà sọ pé sanadu rẹ̀ ó wà sahih. wọn ni kí ibn Umar radiyallahu anhuma ó ní pé inni la usafiru as-sa'ata min an-nahari fa aqsur, yaani as-salah. so èmi ní mo máa ń ṣe ìrìn àjò fún bí wákàtí kan, àwọn fún àsìkò kan ní ọ̀sán, màá dẹ̀ ṣe salat. níbi tí bá ṣe ìrìn àjò fún àwọn àsìkò kan ní ojúmọmọ, màá ṣe kíni fa aqsur, màá ṣe qasru as-salah. so wọ́n tún gbọ́ alátọ̀dọ̀ rẹ̀ pé law kharajtu milan qasartu as-salah, tí n bá jáde máìlì kan péré, tí n bá jáde pé mo ń travel tó jẹ́ máìlì kan péré ni mo lọ, màá ṣe kíni, màá ṣe qasr, màá ṣe qasr. so Ibn Hazm rahimahullah wọ́n gbà wá, wọ́n mention rẹ̀ nínú al-Muhalla bil athar. so wọ́n gbé wọn bẹ̀ wọ́n ní pé isnaduhu kash-shams, sanadu rẹ̀ ní bí tó clear dé, tó lálàáfíà dé, ó clear gẹ́gẹ́ bí òrùn, ó clear gẹ́gẹ́ bí òrùn iná. so bákan Ibn Hajar náà àwọn náà tún sahhaha rẹ̀ nínú Fathul Bari. so as-San'ani náà nínú Subulus Salam àwọn náà ṣe kíni, àwọn náà sọ pé hadithu tí ó ní àlàáfíà iná. so lẹ́yìn náà ni pé tàbá ka àwọn nusus láti inú al-Qur'an láti inú sunnah, sáré pé kò kí ń sí at-tafriqu, kò kí ń sí ìṣòpinya láàrin ìrìn àjò eléyìí tó gùn àti eléyìí tó kúrú, kò kí ń sí ń bẹ̀. so ẹni tó bá ń ṣòpinya láàrin rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ń ṣòpinya kan tó yẹ pé kò tí ì pinlẹ̀ fún láti inú al-Qur'an láti inú sunnah. so torí pé ibi tá a padà sí níbi nǹkan ẹ̀yẹ̀wò náà ni urufu ẹnì kọ̀ọ̀kan wa. so kí ni nǹkan tó gbajúmọ̀ tí òǹkàlùkù mọ̀ nínú culture wọn. so ìtí wọ́n bá ti ń pè ní sáfàr, tó ń pè ní ìrìn àjò ní inú culture ẹnì kọ̀ọ̀kan wa, so òun náà ni kí ni, òun náà ni ìrìn àjò. ìyẹn tí wọ́n bá kí ń pè ní ìrìn àjò nínú culture wa kí ń pè ní ìrìn àjò. so lẹ́yìn ìgbà tí a mú ọ̀rọ̀ al-Zahiriyya wa, madhabu àwọn ahlu zahir, so bákan náà a mention pé apá kan náà àwọn al-Hanabila ọ̀rọ̀ táwọn náà sọ iná lélẹ̀ nípa pé kí ni gbogbo tó bá ti ń pè ní travel gbogbo pátá lẹ́yìn lè ṣe kí ni, lẹ́yìn lè ṣe qasru níbẹ̀. Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní walihadha, wọ́n ní torí eléyìí qala ta'ifatun ukhra min ashabi Ahmada wa ghayrihim, wọ́n ní torí eléyìí ní apá mi nínú àwọn ashabu al-Imam Ahmad rahimahullahu ta'ala, àwọn student wọn tó náà yẹ sọ àtàwọn tó yàtọ̀ sí wọn náà làwọn yẹ sọ pé innahu yuqsaru fi safari at-tawil wal-qasir, a máa ń ṣe qasru níbi ìrìn àjò eléyìí tó bá kúrò àti eléyìí tó bá gùn ni. li'anna an-nabiyya sallallahu alayhi wa sallam lam yuwaqqit lil-qasri masafatan wala waqta, torí pé Ànábì sallallahu alayhi wa sallam kò fi gbèdéke, kò fi àsìkò kan sí qasru kíkí, so kò dẹ̀ fi distance kankan sí. وقد قصر خلفه
ahlu makkata bi arafata wa muzdalifa. wọ́n ní pé àwọn ará mẹ́kà àtàrà muzdalifa, so wọ́n ní àwọn ará mẹ́kà wọ́n ṣe qasru lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní arafa àti muzdalifa. wa qad qasara ahlu makkata bi arafa wa muzdalifa. wọ́n ní وهذا قول كثير من السلف والخلف. eléyìí sì ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn salaf. eléyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn salaf àti àwọn tó wá lẹ́yìn àwọn salaf náà. وهو أصح الأقوال في الدليل. òun sì lọ̀rọ̀ tó fi ń lálàáfíà jù níbi ẹ̀rí. òun lẹ́yìn rẹ̀ fi ń lálàáfíà jù. ولكن ṣùgbọ́n لا بد أن يكون ذلك مما يعد في العرف سفرا. ṣùgbọ́n àwọn afẹ́ ṣe kọ́sùrù náà gbọ́dọ̀ jẹ́ pé a fẹ́ ṣe kọ́sùrù yẹn níbi tí wọ́n máa ń pè ní safar nínú culture ẹnìkọ̀ọ̀kan wa. wọ́n yẹ pé ká lọ láti Ìlọrin sí Ọ̀fà, travel là ń pè khalas, a ṣe kìíní a kì í kọ́sùrù. wọ́n yẹ ká lọ láti Ìsẹ́yìn sí Ṣakí, travel là ń pè. èèyàn ní sọ pé mò ń lọ Ṣakí ń bẹ̀ ni, èèyàn sọ pé mò ń travel lọ Ṣakí. ọ̀tún wọn béèrè lágbájá, wọ́n sọ pé ó travel, ìlú wo náà lọ, wọ́n lọ Òkè o, wọ́n lọ Ṣakí. so bá ṣe máa ń sọ iná nìyẹn, wọ́n yẹ kí bó ṣe rí náà nìyẹn nínú culture wa pé ẹni tó bá lọ Òkè o, ẹni tó bá lọ Ìlúà, ẹni tó bá lọ sí Ṣakí, ẹni tó bá lọ Ìbàdàn láti Sẹ́yìn, ẹni tó bá lọ Èkó láti Ìbàdàn, tó wáyé pé traveling náà ni nǹkan yẹn kọ́, èèyàn lè ṣe kí ni ẹ lè kí kọ́sùrù níbẹ̀, ẹ lè kí kọ́sùrù níbẹ̀. so مثل أن يتزود له ويبرز للصحراء. yẹ kí pé irú nǹkan yẹn nítorí yóò palẹ̀ mọ́ fún ni pé mò ń lọ sílùú báyìí, mo gbọ́dọ̀ mú nǹkan báyìí dání, tí màá máa jẹ lójú ọ̀nà. so yóò jẹ́ pé ń tọ̀hún yóò jáde sí orí pápá, yóò kúrò ní àárín ìlú, yóò jáde sí inú pápá. so ilé wa nù Majmu' al-Fatawa ti Ibn Taymiyyah rahimahullah ta'ala nù mujalladu 15 page 24. سبحان ابن قدامة رحمه الله تعالى المقدسي وني لا أرى لما صار إليه الأئمة حجة. وني من ذلك كفنتيا وأئمة والله سبي أئمة أقبل وصاري رحمه الله تعالى يبني كسواج المالكية الشافعية تيا وحنابلة سأتيا يقاكنا وسلفنا. أنا صاري أبو يوسفنا أما كيو أبو حنيفة. فكان فقهاء أهل الحديث انتهنا صينا إليه الشافعي، مالك، الليث، الأوزاعي، تبع بله إنه أقول له معك ni wọ́n sọ ọ̀rọ̀ yìí pé bó ṣe rí náà nìyí, yẹni pé tí ó bá fẹ́ ṣe kọ́sùrù ó gbọ́dọ̀ jẹ́ pé yóò níye gbèdéke kan tó gbọ́dọ̀ travel kó tó lè ṣe kọ́sùrù. Ibn Qudama rahimahullah ta'ala wọ́n ní pé la ara lima sara ilayhi al-a'immatu hujjatan, ní ìrẹ́dẹ̀ kankan fún tí àwọn àìmà tí wọ́n lọ síbẹ̀ yìí. li'anna aqwala as-sahabati muta'aridatun mukhtalifa, torí pé ọ̀rọ̀ àwọn sàhábà ni ó yàtọ̀ síra wọn, ó sì ń forí gbára wọn. ọ̀rọ̀ àwọn sàhábà ń forí gbára wọn. wala hujjata fiha ma'a al-ikhtilaf, a sì kí ń fọ̀rọ̀ àwọn sàhábà kì í fi ń ṣẹ̀rí nígbà tí ogun ẹ̀ bá ti ń takora wọn, táwọn sọ pé ìkan láwa gbé lékè ìkan, àfilẹ́ tó bá ṣe kí n tó bá ṣe dédé alkitab àti sunna. wa qad ruwiya an ibn Abbas wa ibn Umar khilafu mahtajja bihi ashabuna. wọ́n yìí ti gbà wá látọ̀dọ̀ ibn Umar àti ibn Abbas in tó ń yapa sí tí àwọn ashabu wa yẹn àwọn Hanabila tí wọ́n fi ń ṣe kíni, tí wọ́n fi ń ṣẹ̀rí. thumma law lam yujad dhalik, kódà kó ti àwọn kíyàn gámà sí kó máa yẹ pé wọ́n gba nǹkan tó yapa sí tí wọ́n sọ wá látọ̀dọ̀ ibn Umar àti ibn Abbas tí ó bá sí yàn rárá. lam yakun fi qawlihim hujja ma'a qawli nabiyyi sallallahu alayhi wa sallam wa fi'lihi. tó kò sẹ́rì níbi ọ̀rọ̀ wọn pẹ̀lú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam tá a sọ pé a gbé ọ̀rọ̀ àwọn eléyìí òun láti síwájú níbi tá a ti rọrọ̀ ànábì sallallahu alayhi wa sallam tá a sì rí ìṣesí rẹ̀. wa idha lam tathbut aqwaluhum امتنع المصير إلى التقدير الذي ذكروه. tó tí ọ̀rọ̀ àwọn sálàfù yìí tí ó bá ti wá nílẹ̀ ní ọ̀rọ̀ àwọn sàhábà yẹn táwọn àìmà yìí tí wọ́n fi ń ṣẹ̀rí tí ó bá ti nílẹ̀,
ń jẹ́ pé kí ni a ní lọ síbi taqdir tí wọ́n mention yẹn pé sáfàrò gbèdéke báyìí náà ni a ní lọ síbẹ̀ liwajhayn nítorí ojú méjì nítorí nǹkan ìdí méjì ọ̀nà méjì láàfin ní lọ síbẹ̀ ahadihima àkọ́kọ́ nínú méjèèjì ni pé annahu mukhalifun li sunnati annabiyyi sallallahu alayhi wa sallam allati rawaynaha. So àkọ́kọ́ ni pé nǹkan yẹn ìṣesí yẹn pé ká sọ pé travelling ó gbọ́dọ̀ ní distance kan pàtó kí yẹn tó lè ṣe qasru ó yapa sí sunna nabi sallallahu alayhi wa sallam tí àgbà wá tí wọ́n gbà wá fún wa tá a kà tá a rí kà. Wa li zahiri al-Qur'an ó tún yapa sí zahir Qur'an tí a ń kàn bí Qur'an báyìí tó clear sí wa. Wa idha darabtum fil ard fala junaha alaykum an taqsuru min as-salah. So gbogbo àwọn nǹkan yẹn ó yapa sí. Allah subhanahu wa ta'ala will mention distance. Anabi sallallahu alayhi wa sallam kò mention distance. Wọ́n ní li'anna zahirahu ibahatu al-qasri liman daraba fil ard. So torí pé zahir Qur'an in tó wà apparent níbi Qur'an ní pé kí ni ohun tó tọ́ ni fún ẹni tó bá gbogbo ẹni tó bá ṣe sáf tó bá ṣe darbu fil ard tó bá travel kó ṣe kí ni kó ṣe qasr. لقوله صلى الله عليه وسلم ترى النبي صلى الله عليه وسلم تسيبين ترى لقوله تعالى ترى الله سبحانه وتعالى تنبي وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة تبا ترافل كسين ككتو برو كسياشا لوريه تبا دينويكم وقد سقط شرط الخوف بالخبر المذكور عن يعلى ابن أمية. So wọ́n ní pé májẹ̀mú ìbẹ̀rù wípé ẹ bá ń bẹ̀rù ní kẹ́ ṣe qasru yẹn májẹ̀mú yẹn ó ti jábọ́ kò sí mọ́ kì í ṣe májẹ̀mú mọ́ májẹ̀mú yẹn kì í ṣe májẹ̀mú mọ́ pẹ̀lú khabar eléyìí tí wọ́n gbà wá tí wọ́n mention látọ̀dọ̀ Ya'la ibn Umayyah àti kàṣíwájú wípé ó bi Umar ibn al-Khattab radiyallahu anhu nípa nǹkan yìí. So Umar dá sọ pé sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqatah. Sàárà ni tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún yín ẹ̀yà tẹ́wọ́ kẹ́ gba sàárà Allah subhanahu wa ta'ala. So májẹ̀mú yẹn ti lọ kò sí mọ́. So fayabqa zahiru al-ayati mutanawilan kulla darbin fil ard. So zahiru aya yẹn apparent aya yẹn tó clear bí aya yẹn yóò wá ṣẹ́kù ní tí pé kí ni yóò máa tọ́ka sí gbogbo ṣíṣe travel ṣíṣe ìrìn àjò lórílẹ̀. So wájú aláwọ̀kọ̀ iná ilé Ibn Qudama wá ní pé wathani wájú ẹlẹ́kejì ní pé kí ni anna at-taqdira babuhu at-tawqif. So òun ni pé at-taqdiru yìí pé distance báyìí iná lèyẹn ti gbọ́dọ̀ ṣe kí ni lèyẹn gbọ́dọ̀ ṣe qasru nǹkan yìí ni babuhu at-tawqif. So báàbù rẹ̀ ó ń bùkátà sí ẹ̀rí ní pé nǹkan kan tí kí n gbọ́dọ̀ ṣe láì ní ẹ̀rí láti inú al-kitab àti sunnah. فلا يجوز المصير إليه برأي مجرد. So kò yẹ kéèyàn lọ síbẹ̀ kéèyàn sọ pé òun ló correct pẹ̀lú ìròrí lásán. سيما وليس له أصل يرد إليه. Tó sì jẹ́ pé kò sí ìpìlẹ̀ kan fún téèyàn ó da nǹkan yẹn padà síbẹ̀ kíá inú kitab inú Quran láti rí distance àbí inú sunnah láti rí distance kò sí. ولا نظير yuqasu alayhi kò sì sí kankan tó jọ tá a lè ṣe kí n tá a lè wọn méjèèjì pẹ̀lú ra wọn tá a lè dá méjèèjì papọ̀ pé eléyìí jọ eléyìí ẹ jẹ́ ká fún un náà ní ìdájọ́ rẹ̀. wọ́n ní wal hujjatu ma'a man abaha al-qasra li kulli musafir. ọ̀dọ̀ àwọn tí wọ́n sọ pé ó tọ́ kí yẹn ṣe qasru fún gbogbo onírìn àjò so ọ̀dọ̀ wọn lè rí wà. إلا أن ينعقد الإجماع على خلافه àfi tá bá tó rí ìjìmáà tó tọ́ka sí nǹkan yẹn tó tọ́ka sí tó yàtọ̀ sí eléyìí lókù tá bá rí pé ẹnu àwọn olùmọ̀ kò pé kíni èèyàn gbọ́dọ̀ travel àyàfi tí a bá rí kíni tá bá rí distance by 84 kilometre lápòjúwe so tá bá tó rí ìjìmáà lórí rẹ̀ la lè sọ pé ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé any safar any travel ni a lè ṣe qasru yẹn ọ̀rọ̀ wọn kò lálàáfíà torí pé ìjìmá ó tọ́ka sí pé kí ni a lè ṣe àfi tá bá tó rí kìlómítà báyìí tó so eléyìí ó wà nù al-Mughni. So Ibn Taymiyyah rahimahullah ta'ala wọ́n ní
وقال ابن تيمية ابن تيمية رحمه الله تعالى àwọn sọ pé يجوز قصر الصلاة في كل ما يسمى سفرا ó tọ́ láti ṣe kọ́sùrù sọ́lá láti dín irun kù níbi gbogbo tí wọ́n bá ń pè ní sáfàr pátápátá èèyàn lè ti dín irun kù. sawa'un qalla aw kathur yálà ó pọ̀ ní àbó kéré wala yataqaddaru adduhum. so a sì kí n ṣe kí ni a kí n fún ní gbèdéke yẹn kò lálàáfíà pé tó bá tó distance báyìí tó bá tó nǹkan báyìí iná ni. àfáwa ni wa huwa madhhabu adh-dhahiriyyah eléyìí sì ni madhhabu adh-dhahiriyyah wa nasarahu sahibu al-mughni fihi. so sahibu al-mughni àbá tí wọ́n kọ al-mughni tí í ṣe ibn Qudamah rahimahullahu ta'ala wọ́n ṣe kí ni wọ́n kún ọ̀rọ̀ yìí lọ́wọ́ wọ́n kún lọ́wọ́ níbi tírà àwọn al-mughni tó ti pé hanbali al-madhhab iná ni ibn Qudamah bákan náà ibn Taymiyyah rahimahullahu ta'ala náà. so ṣùgbọ́n eléyìí tí ẹ̀rí bá support iná ni àwọn máa ń ṣe kíni ni wọ́n máa ń mú iná ni wọ́n máa ń mú. so a dúró báyìí bí idhnillahi azza wa jal a continue inshallah ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó kù láti ṣe ta'liqu lórí haddu as-safar al-mubihi lil-fitr. wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته.